Africa Content TV. kí tó torí stage Alábí Ojúmọ́ mo ti ráwọn onífújì bíi mẹ́fà bíi méje ìbàdàn tó ti kún bí ohun tó ń kọjú bọ́ lára àbáka kò yé mi rárá. mo tó di pé mo borí stage mo ti ráwọn onífújì bíi méje mẹ́jọ màṣọ tó ti wá kọrin bí ibà sọ̀rọ̀ ilẹ̀ òun kọ̀ọ̀kan làbáńdà kò yé mi bóyá dáadáa kó àdá àná kọ́ ni bóyá wúlò pé làbáńdà àná kọ́ ni bóyá fújì ìná kọ́ ni bóyá tuntun míúsì ìná kọ́ ni bàtú. wọ́n sàkó ń dá gbogbo ẹ̀ bọ̀ làbáńdà ẹ̀ṣọ́ àwọn ẹ má sórí stage mi ní rìásà grand Ajíbọ́lá ẹsẹ̀ mọ́ ó. ó ti jẹ́ pé gbogbo àyè tó gbà yín níbo míì ìbílẹ̀ tí máa wá lò Jíbọ́lá pàṣẹ wá pàṣẹ òkíà pàṣẹ rọrí pàṣẹ ọ̀mbù pàṣẹ náìsì wọ́n máa tara èrí wá tó bá ti ẹ̀jẹ̀ pé ó mọ ọkọ dáadáa ní Alábí ẹ̀rẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ máa bọ̀ wá ṣó tálẹ̀tì ẹ̀ pàṣẹ gbogbo ayé wọ́n lè tàbí ẹ̀yìn mọ̀ yẹn o ìwọ̀n tó wá kó oríṣiríṣi ìgúnlẹ̀ láàbàkà àbàṣẹ lórí stage Alábí Ọbáràká ẹ má sórí stage yẹn ìrìyàsá káàrin náà ni wọn ò ní sọ́ọ́dù bẹ́ẹ̀ ògúnlẹ̀ bá tó bóyá kó ti yé wọn Alábí Ọbáràká gbogbo ojú mo sọ́ra tẹ̀kọ́ yẹn ibi ó dálé lórí nìyẹn o làbàkà kúnlẹ̀kún mo ti ráwọn lórí kan bí wọ́n ráwọn onífújì kan pàṣẹ ń bí lórí stage náà Alábí kí n tó wọlé ìlànà ẹsẹ̀ ń ta nǹkan kò yé mi wẹ́sẹ̀ bọ̀ Alábí olórí kan kọrin sẹ́yìn. mo ti gbọ́ wọn olórí kan kọrin sẹ́yìn plus bọ́dà aláyé létí ní àbí ẹ̀fẹ̀ gbọ́ ṣé kò fẹ́ kọ́ ní ìyàwó kò létí kò létí ní ìyàwó kò fẹ́ kọ́ o kò fẹ́ kọ́ ní ìyàwó kò létí. iṣẹ́ fújì òyìn sí wáàzí yóò bá ń ṣọ̀nà ẹ̀ lábàgà máa ṣe ó dé wá ṣẹ́ mi ṣe ẹ̀fọn iṣẹ́ fújì ẹ̀gbọ́n plus kò létí ní ìyàwó kò fẹ́. Mo fẹ́ kọ́ ìyàwó kò létí. Mo létí ìyàwó kò fẹ́ kọ́. Mo fẹ́ kọ́ ìyàwó kò létí. Ẹ jọ̀wọ́ gbogbo bí sí ìbọ̀dì ìlànà. Èyí à, Adúlùsọ ìlú àdúgbò ẹ̀ṣẹ̀. Mo jẹ́ bákan náà lórí. Ẹ̀ẹ́dọ́jọ́. Ṣọ̀pọ̀lọ́ ètò bá jẹ́ bákan náà lórí bákanjọ́ bàbá yín tọ́jọ́ wa èmi lọ́nà ṣọ̀pọ̀lọ́ ètò bá jẹ́ bákan náà lórí bákanjọ́ bàbá yín tọ́jọ́ wa ó tún ṣàkẹ́sí. Ṣọ̀pọ̀lọ́ kò jẹ́ bákan náà lórí bákanjọ́. Ẹ ò ní olórí mọ́sà. Ṣé wọn pé téèyàn bá ṣe mistake kí bá? Àmọ̀ pé mistake Alábí òun tó bá ti kí méjì mẹ́ta mẹ́rin máa ṣe. Ìṣe mistake Alábí kúnlẹ̀kúnlẹ̀. Ìyẹn ti kọjá mistake Alábí wá. Ó ti di bá àkúlẹ̀ àpáta òfin kúnmi. Bàrà sí àwọn ẹwà ń ṣe sí.
tán ní kò ní tán báwọn ta tán àwọn ta tán wọ́n tọ́nà ògbó màgbé àwọn ta tán kò ní tán fún ọjí bọ́ láwọn làbú ẹsẹ̀ àtọ́láyìn lókun sí ìdálàbíyá àtàn administration life concern ayé sì ń lọ náà ní bàzẹ́ lọ́dọ̀ àwọn ọmọ àtàwà àṣà life concern àtàn association ó sì ń lọ náà ní àlàjì ojú rẹ kò dúró sí ibẹ̀ látọ̀.